Bọ̀dá Àjàyí ṣebí ní kí mi tètè kí n fọ iye kí n mọ̀ fọ iye ni o mo dè wò pé kí n bá tètè fọ gbogbo rẹ̀ á tètè wà disco mìíràn kí n tètè parí rẹ̀. Who's that? Who's that? Àwọn náà ń bẹ́ ń bí. You are welcome. Rárá o, ẹ máa wọlé o. Ẹ jọ mi láti bomi ìrojú ìrè. Àmọ́ ní ẹ lè mọ̀ wá, òdúlẹ̀yìn ẹ kì í ṣàìmọ̀fọ́ lóko tiwa. Eégún mọ́ ni ènìyàn mọ́. Ọkẹ́ ẹjọ́ kí ni mo lè ṣe fún yín? Ẹ ṣe mà, wọ́n ní ká wá fún yín ní lẹ́tà ayọ̀ ni mà. Hello, kí ló ṣe fún ẹ tó nà báyìí? Kí ló ṣe fún ẹ? Hello? Ó tún fàmì la ṣe ó ti ń kọjá ìyẹ máa fẹ́ ìlú ẹ̀ balẹ̀ ó yá fi sílẹ̀ fún oníbàjẹ́ òṣì oníbàjẹ́ onímọ̀fẹ́ lòdì ó bá mi sọ òṣì. Kí ni problem tó ní? Kí ló ń wọ́ ṣe fún? Wọ́n gbàgbé bí mi lọ́wọ́ ń gbà tí mo fi bèbí ṣe yìí. Just imagine. Ṣé ìwọ lẹ kó fi bèbí ṣeré ní àbírú ilé? Ó yá gbé bèbí ẹ̀ fún un. Ó dà pé ò lẹ́kọ̀ọ́ rárá tọ̀. Èmi ò mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń wo mi báyẹn. O stupid. Ó dà pé òun kọ ẹ orí ẹ̀ ò pé. Give it to me my friend. Gbé bèbí ẹ̀. Níbo ni wọ́n lọ? Ilé wa nù. Ó yá máa lọ sílé ń tiẹ̀. Màá mú wọn tiẹ̀. Tó bá ti délé ṣe ni kò pa. Báyọ̀ lọ́pọ̀lọ́ ọ̀gá lóko oníjẹ̀wùrù alápá má ṣiṣẹ́ lóko alájẹ̀mọ́kọ̀. Bọ́yọ̀ bọ́y olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. Bọ́yọ̀ bọ́y lọ́gá lóko oníjẹkújẹ. Bọ́yọ̀ bọ́y àfàwọ̀rajà ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ mọ́ pupa. Bọ́yọ̀ bọ́y ṣe báyìí ẹ pẹ̀lẹ́ ìyá Àlàní ti lọ bá ẹ mú àgbo yín wá ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́. Bólú. Bólú. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí má jẹ́ ó mú fura òjijì dání o. Tọ́jú àwọn àbúrò rẹ dáadáa. Ìyà gbọ́dọ̀ jẹ wọ́n o. Mami báwo lè ṣe sọ̀rọ̀ báyìí? Ẹ̀dẹ̀ jẹ́ fẹ́ máa dẹ́rù bà mí. Dẹ́rù bà ọ́. Àpẹẹrẹ tí mò ń rí ló jẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ fún ọ yìí. Torí látàǹpàkò mi tó fi dáwùjẹ mi ní ṣe gbì.
èyàn ti bẹ̀rẹ̀ ó ti ń ṣe díẹ̀ mo wá rí i pé fún mi ti ń lẹ́pọ̀. Mami ẹjọ́ máa sọ báyìí ẹjọ́. Mami ti pa mí o. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Mo máa dúpọ̀ ẹ gbà mí o. Bá mi ní o. Ìṣe lọ fi túpẹ́. Wọ́n ṣe sùúrù. Sórí nǹkan tí mo gbé dání, awo gbàrún tó bá ti kàn wọ́n lẹ́nu, wọ́n máa gbádùn mò ń bọ̀. Bàbá kan ni, bó ni, ẹ pẹ̀lẹ́, ìgbà tí màá fi po kíní pọ́ǹsì tí màá fi sí ẹlẹ́nu. Ara yín máa wálẹ̀ pẹ̀sẹ̀ ni. Ó yá, ẹ pẹ̀lẹ́, ó yá ẹ dìde ẹ̀yin náà ti pẹ̀lẹ́. Bọ́ọ̀lù máa ń ṣe báyìí. Gbéra sọ. A ní òdìdé ètò òsùn náà tó wà fẹ́kùn síra rẹ̀ léṣe ní. Kó bàbá mi ó gbọ́dọ̀ kú. Bọ́ọ̀lù bá sọ wá sí ibi ọmọdé nújú rẹ̀ kò sí kò tí ó ṣe bá rẹ̀. Ó gbọ́dọ̀ kú. Bàbá kan ni. 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 Tẹ́mi bá mi ẹgbẹ́ mi o. Ẹgbẹ́ mi o. Tí èyí bá sọ̀rọ̀ kó gbọ́. Bá mi. Ètò òsùn náà tó. Kò sí kọ̀ọ̀kan. Tẹ̀lé sọ̀rọ̀. Ìyá wa. Ẹ sọ̀rọ̀. Ní sábà ní sọ̀rọ̀. Ìyá wa. Bá a ṣe wáyé parí láàrin. Ẹ̀jẹ̀ lọ́wọ́ bá mi. Ẹ̀jẹ̀ wọ bá mi ẹjọ́. Kí ló fi kún síra rẹ léṣe? Bàbá ẹ̀ ti kú. Ọlọ́run! Má lè ṣe wá ṣe báwo? Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ní àgbàlagbà sí ní. Bàbá ìjọ mi ò bá ọkọ̀ tó. Ẹ sì wá sí bí ọmọ kékeré. Ó yára jìnnà sọ Bólú. Ojú mi ni owó. Ṣé kí wọ́n máa fi kú báyìí ní Bólú? Wọ́n ní owó tó mi. Bàbá kan ni. Fẹ́kún síra rẹ léṣe. Méjì mọ́ kí ni mo gbọ́ sí báyìí. Kí ni nǹkan tójú mi ò rí rí? Kí lẹ rí? Òkú jí. Níbo? Òkú jí. Níbo? Òkú. Níbo? Bá mi. Ẹjẹ́ àbúyẹ pẹ̀ sílá. Kí ló dé tẹ́ ń sá fún mi? Àkànkẹ́. Ògbẹ́ngbẹ́ mi ọ̀fun mi lọ́pọ̀ mo fẹ́ mú mi. Lọ fún wọn lómi. Kí ni sóyè yín lẹ̀ ní? Súnmọ́ bá rẹ̀ kò fún bá rẹ̀ lómi. Ẹ sọ di ọmọ náà láàárọ̀ sínú àbí. Kò burú bá mi. Àkànkẹ́. Ẹ̀sùn wá dẹ́rù bà mí. Èmi náà kọ́. Bá mi. Ọ̀fun gbẹ mi. Fẹ́ mú mi. Bá mi. Àkànkẹ́. Bá mi. Ó lè jẹ́ inú fún inú. Ẹni ṣó. Bá mi pẹ̀lẹ́. Ẹ wò ẹ̀yin mo ní bá lọ́rọ̀ ṣe rọrọ ẹ̀gbọ́n yín tí ń dákú tí ń dájì yìí ẹ jẹ́ lọ rí dókítà Jákìsìn kó fún yín lóògùn èbó ìjáfara léwu o kí aya tètè wá nǹkan ṣe sí ẹ mójútó ìjáfara léwu. Ó ṣé o mo ti gbọ́. lọ́kọ̀ ọ̀ṣunú ni ṣé n tó ṣẹlẹ̀ yìí kò kọ́ ẹ̀rù. ọ̀gá kìí ṣe pé kankan yìí àwọn èyí tí ń dunni ní pọ̀jù lọ́rọ̀ ẹni ni
Ebi èèwọ̀ ni kí mi ìwọ̀. Sẹ́ẹ̀rí gbogbo òkò tí mò ń jù kì í ṣe pé wọ́n wá láti inú mi o. Mo kàn ń jù kẹ́ ẹ lè rí mi ni. Àmọ́ ńgbà tẹ́ ẹ rí mi gbogbo fún olúwa rẹ̀ sì ti ń tẹ olúwa rẹ̀. Ẹ wá ní mọ́ kí mọ́ dá sọ̀rọ̀ ọkọ̀. Lóko. Ebi tún pa wọ́. Ọ̀gá, ebi gidi ni. Ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́. Bọ́ síbí fún mi. Bọ́ síbí jọ. Sẹ́ẹ̀rí ọ̀gá. Ṣé èmi ló fi rẹ́rìn? Ṣé ṣe pé mo fi yín rẹ́rìn ọ̀gá? Sẹ́ẹ̀rí ọ̀rọ̀ yín nìkan mọ̀ ń pa lẹ́rìn ni. Ẹ fẹ́ràn wàláì ẹ fẹ́ràn kí ẹ mọ̀ pàṣẹ ńgbà tí ọ̀yẹ́. Ńgbà mo sọ̀rọ̀ ebi nísìn. Sẹ́ẹ̀rí nǹkan kan ṣe sí ni. Ẹ wá ní olóko lọ́sí ìlà lọ́sí ìlà. Èmi ń pàṣẹ ńgbà tí ó yẹ. Lóko. Tí n bá dirí tí n bá là tó bá bọ́ síbi ó gbé ibi á pa ẹ́ kú. Dókítà Jackson. Ṣé wà pa? Ó wà o. Ẹ wà fún ọjọ́ mẹ́ta. Àjọkọ̀ pẹ̀lú Jackson. Dókítà tó mọ̀ yẹ. Ẹ kú gbogbo ẹ̀. Olóògbé fún àdúgbò wa. He's done. Yes. Dókítà Jackson. Ẹ mọ̀ nílẹ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ mọ̀ yanjú ẹ̀. Wọ́n lóògùn dáadáa. Wọ́n lo ṣé mú mi. Okay. Yes. All right. Yeah. Okay. Gbogbo aṣọ yín láti rúùmù tẹ́ rí ìgbà báyìí nísìn. Nígbà mo ṣé wàá jókòó lẹ́ẹ̀lẹ́rìí báyìí? Ẹ̀bùn yá ká kúkú jẹ́ olè ìtókò nígbà náà. Níbí la máa kú sí. Títí tó yàn yín lẹ́wà jókòó síbẹ̀. Níbí la máa kú sí. Bóyá lẹ máa délé. Bóyá bàbá ẹ máa délé. Ọmọ rẹ̀ jàtijàti. Ṣé màá mẹ́mọ́? Oyè kéré màá mẹ́mọ́ nílé máa. Ọmọ ní búrẹ́dì. Ọ̀gá kò lè fún yín ní kankan. Ẹ bá sáré jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ dálẹ̀ ní kẹ́ wá kó. Yes. Ogun yẹn ni. Gbà. Tó bá délé wà wá lọ síbi méjì láàárọ̀, síbi méjì lọ́sàn-án, síbi méjì lálẹ́. Bó ti jẹ́ nìyẹn. Wá, come here. Kí ló tó ń gbọ́ báyìí? Báwo mo ṣe ní kò lo? Ẹni méjì láàárọ̀, méjì lọ́sàn-án, méjì lálẹ́. You carry it. Má pọ̀fọ̀ sí o. Ṣé ọmọ tó pé àwọn ìyá mi kíní kan yìí? Wọ́n á jẹ́ àdáadáa oṣù lẹ́mọ̀ ló kíní yẹn bí. Píkà illiterate. Dókítà Johnson. Yes. Ẹ ra o. Ẹ pẹ̀lẹ́ o. Yes. Kí ni mo lè ṣe fún yín o? Ẹ dákun, ẹ̀yin mo wá rí ẹ wá ràn ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. Irú ìrànlọ́wọ́ gangan mo fẹ́ ṣe fún yín. Let me know. Ṣé rí ìyá wa àti bàbá wa, àwa méjì náà bí kó tó di pọ́n filé ayé sílẹ̀. Ṣé wá rí ẹ̀gbọ́n mi? Ẹ wo ibi tẹ́ bá lọ gangan ni kẹ́ ẹ sọ. Go to the main point. Let me know what to do. Ibi aspect mi bá ti lè ràn yín lọ́wọ́ ni kẹ́ ẹ sọ fún mi. Náà mo ní ìsàlàyé fún yín. Ṣé wá rẹ́gbọ́n mi Àkànní? Ṣé rí òun náà wá bímọ. Ó bímọ mẹ́ta. Oh God! Nonsense. Ẹ sọ bí tẹ́ bá lọ gẹ́gẹ́. Let me know. Dókítà kò lè yé yín náà ni. Mo gbọ́ yín. Nígbà tó wá bímọ mẹ́ta, ìyàwó rẹ̀ òun náà ti filé ayé sílẹ̀. Shit. Oh! Go to the main point. Àwọn yẹn dúró dé mi lọ́fíìsì. Ẹ má bínú. Ẹ sọ bí tẹ́ bá lọ gẹ́gẹ́. Let me know the place. Náà mo ní màá ṣàlàyé. Show me the place. Ó yá, ṣé wá rẹ́gbọ́n mi bó ṣe ń sùn bẹ́ẹ̀ ló ń yàgbẹ́. Ó ti sókè ibi tó kàn mí gangan nìyẹn. Ibi tó kàn mí gangan lẹ́ ń sọ yẹn sẹ́. Níbo náà wà báyìí? Wọ́n wà nù ilé. Ṣé ẹ máa gun ambulance ni àbí ká fẹsẹ̀ lọ? Ṣé ká fọ ambulance bí ni àbí ká gbé ilé náà lọ? Ẹ wọlé. Lóko jákínì jákọ́lẹ̀. Mo ń gbàgà. Lóko ṣáà. Dákúpa. Mo ti ń gbà. Kí o fi gbà náà? Ọ̀gá. Ike yìí ni. Lóko. Ṣáà. A ní kó wọ́kùtà. Lókùtà náà ni. Forí ẹ gbà. Akásí ń lo bàtà mi. Forí ẹ gbà. Ẹyin lè forí mi gbà. Wèrè. Lóko gbà. Ọ̀gá mò ń gbà. Mo dáná. Lóko. Ọ̀gá. Mo sọ ọmọọṣẹ́ gbà. Ọ̀gá rí nǹkan báyìí. Ẹ wo a ti wọ ọkọ̀ yìí ní wàwá báyìí o. Ọkọ̀ ní wàwá báyìí o ọ̀gá. Ọ̀nà ìwà máa bẹ̀rẹ̀. Lóko. Ṣá. Wọlé kọ gbà. Tí bá kò wá. Ọkọ̀ ní ó pa á o. Lóko wà bẹ̀. Ọ̀gá. Lóko. Ọ̀gá. Lóko. Ẹgbẹ́ náà. Wo ta ni ní ọjà o. Ọ̀gá. Lóko sáná wọlé. Ọ̀gá. Ògúnyè. Ọ̀nà. Orí ẹ̀bùrú ni. Ọ̀gá. Ọkọ mi ni. Ọ̀gá. Orí ẹ̀bùrú ni. Ẹ̀wọ̀n mi ni mo mú ìrìn.
jẹ́ tiwájú tí ń bẹ̀rẹ̀ pé o. Dàmọ́lẹ̀ 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 bọ́lẹ̀ bọ́lẹ̀ filẹ̀ lọ́kọ́ bùtù dé kọ́mọ́nẹ̀ ọ̀gá yóò lọ wájú kọ́mọ́nẹ̀ ti dé. ló ẹ dẹ́ ló dẹ́ sí ọ̀gá ọ̀gá. Bye. kí ló tí mò ń fi ẹ̀ látàárọ̀ tó gbé kọ́. fún mi wà bedroom ló wà. o ní kúre fún un tó sọ yẹn. èmi ń pè ẹ́ láti àárọ̀ o ò gbé kọ́ mi o wá sọ fún mi nísìnyí pé fún ẹ wà bedroom kan jóná níbo ló lọ toródé báyìí. ok ìwọ ṣòṣì lọ àbí o jáde kúrò nílé o ṣòṣì lọ kúrò nínú ilé o rántí mú fóònù ẹ dání àyẹ̀bẹ̀kọ̀ o já wèrè ni o ṣòṣì lọ àbí àbújá wèrè ń jẹ́ tó gígí ta ló kúlẹ̀ fún ṣé o fẹ́ gbélé ìjẹ́ ni. Bode, I'm sorry. Calm down. Please. O ò tún ní kúre lẹ́ẹ̀kan sí. Listen, ibi tó bá lọ jẹ́ kó máa rókì lọ́kùn ẹ̀ o because mi ò mọ reason tó ṣe múra báyìí tó múra bí ẹni pé wọ́n ń ṣègbéyàwó àbọ̀ ṣòkun lẹ́yìn o tún wọ́n mú fóònù ẹ o fi sínú ilé o mú fóònù yẹn dání àbí bẹ́ẹ̀ kọ́ tí mo do you know how many missed call tí mo ti fún ẹ tó ti wà lórí fóònù ẹ wọ́n ti máa ṣe fún ẹnu lé ààrẹ àkọ́ máa fún imú ẹ máa fi dán inú lé. mo gbọ́ pé wọ́n ní wọ́n lọ rè kó àwọn ọlọ́pàá wá sáà wo. ẹ bá lọ́wọ́ kọ́kọ́ ọdún Ògbómọ̀ṣọ́ òkú bàbá wọn lọ. àwa fúnra wa lágbára wa lẹ̀ lọ́wọ́ àwọn amúnisìn. èmi sọ̀hún mo tú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ká I will deal with you in a different way. Ibú bàbá lòun wọ́n pa wá àwọn náà sì pa bú bàbá. èmi Àdìsá tẹ̀ ń wáre òjì mọ̀. èmi ń sọ fún wọn bóyá tí ń dùn wọn ní báyà bẹ́ẹ̀. mi ò gbọ́dọ̀ mọ sáré ni mo sá ni o. ọ̀yà mo wo orí ẹgbẹ́ rẹ̀. n kò ní mọ̀ ń wọ ẹ dákun o. ká mọ̀ lọ sí mọ́sálásí láfẹ̀jùmọ́ kùtù háì. ẹ fọwọ́ gbọ́. ìwọ tí ìwé ilé rẹ bá ń bẹ lọ́rẹ̀ bọ́ apá àbáyé n ò ní ìwé ilé lọ bọ́ apá àbáyé. ó gbé ẹyẹ obìnrin ẹ fẹ ìlélẹ̀ kẹ́ẹ̀kọ́jú sọ̀rùn. ilé ẹjọ́ yìí pa á láṣẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ikú ni. Twice! Agodi straight! ẹ ń bá mọ̀ pé iṣẹ́ àfetí sùn tóun ò lè sojú àdúgbò ọmọ kọ́kọ́ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ lẹ́bàá yìí. tẹ́ ẹ bá ní kó kun lọ́dà tí yóò bá ní ṣé kó parẹ́ ẹ̀ ní. ṣé kó jà. ẹ jẹ́ oyin ẹ pé pọ̀nkan àbọ̀ lásán pọ̀nkan àbọ̀ lásán bí ìjọba forí dé ó lè tẹ́sẹ̀ nu bí àjà. ẹ̀yin ni èmi ni. omi tẹ máa ń ra ọmọ sílẹ̀ ẹ̀. wọ́n máa bá mi gbé wá sí yìí mo ti retí gan-an wọ́n bá mi gbé wá. yìí sì wá lómi kankan lé o. tọ́mọ ẹ má wọrí màá ké sí yín kò sí pọ́blẹ́mù. kò sí wàhálà nígbà tí wà. ẹ wá ọkàn mi tiẹ̀ fẹ́ fò ni. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. bàbá Bólú tó ń dákú tó ń dájí lẹ́gbẹ̀ẹ́ ilé yín ni. sẹ́yìn o tọ́mọ̀ ni kódà ó sọdún mi kòró báyìí ni ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ dókítà Jackson. dókítà Jackson. bẹ́ẹ̀ ni ó lọ tán báyìí tí ń lókù. ẹ wo bẹ́ẹ̀ bá rí bọ́ọ̀yì ó bọ́ọ̀yì kẹ́ni káwọn ọmọ ké sí mi inú ilé mọ̀ pé wọ́n ń dọ́dọ̀ yín ní àyín. ṣé kò sí o ṣé mọ̀ ni kò sí nǹkan kan ẹ mọ̀ pé ọmọ pupa lọ̀rẹ́ rẹ̀ mo kàn ní bó bá dé ó ṣe díẹ̀ tí mo rí wọn kẹ́ ẹ ké sí mi náà. kí ké sí yín. ẹ ké sí mi. mo ti gbọ́ o. ó dáa mo ti gbọ́. Yes, hold his legs. Hold his legs. Ẹ pa àwọn ẹ pa àwọn ilé o. ṣé ẹ ti fẹ́ gún. Agùn. A máa gún sí ẹ̀yìn yẹn. ẹ di bàbá mi lẹ́sẹ̀. Hold his leg. Oya, let's go. Ìdí ìṣe àlè báyìí. Ṣé fìdí wọ́ tẹ́lẹ̀? Okay. No problem. Don't worry. Okay, ẹ má kì í yan ẹ̀rí ẹ tó dà
wọlé sí láàánú iṣẹ́ abẹ́rẹ́ yẹn mo sọ fún yín. ó sì ta mí ó sì ta mí. mo fẹsẹ̀ lẹ̀ abẹ́rẹ́ burú tí bá yẹ du ẹran tán ẹran ilé yá ọmọ gbọ́n fi lẹ́bọ̀ tí yóò fi wọlé lọ pẹ̀tà mo sọ fún yín. kí mo sọ fún yín sẹ́rí ẹ mú dáadáa o ẹ má dáa o ẹ bí ṣe ń làágùn kí n sun ni láì sọmọ ọ̀sùn ẹ má jẹ́ forí sọ̀gànná o tọ́ba ẹ forí sọ̀gànná ó lọ́nu o àrùn tí ń ṣe é mọ̀ ṣe rí esophagus ní orúkọ àrùn tí ń ṣe. esophagus. bronchitis epsilon ní orúkọ oògùn tá a fún bó ṣe wá wà wọn ó gbọ́dọ̀ sùn kó jí ká tó fún lóògùn tí ó lóye so tí yẹn sìn. ẹ má jẹ́ kó kásẹ̀ yẹ kó orí ẹja ti bàjẹ́ tọ́ba ẹ ká ẹsẹ̀ ń gbọ́ dárọ̀ nù ẹsẹ̀ wọn gbọ́dọ̀ kákó tó ká kejì kó kò gbọ́dọ̀ kákó ẹjọ́ ọ̀nà dáadáa ni. ẹ náà mi. tí ẹsẹ̀ máa fi lè shrink tó fi lè get in you become lame yes lame you become lame ó dárọ̀ nìyẹn ẹ pẹ̀lẹ́ ṣé wàá rí ògùn ló máa lò ògùn ẹ fún kọ́ máa lò ṣùgbọ́n ẹ jẹ́ kó sùn kó jí kó tó lò tó bá ṣe wú ni kó ṣe lò ó lè da gbogbo ẹ̀ múlẹ̀ kan náà gbẹ́s kò sí ti fi ṣèyàn. owó yẹn pọ̀. oh my god shit 5,000 naira pọ̀ 5,000 naira ó pọ̀. ẹ bá dín wọn bẹ̀. ok mo dín yín 500 ẹ san 4,500. dókítà ẹ jẹ́ ká san 2,500. kí ló dé ẹ mọ iye yẹn báyìí ná ó yẹ ká ẹ lè mọ wọ́ọ̀tì mi náà ṣé ẹ fẹ́ kí n wọnú lé kí n lọ fún lábẹ́rẹ́ mi. rárá. tí bá fún lábẹ́rẹ́ mi lójú yín báyìí ó tèfì nìyẹn. Ọlọ́run ní jẹ́ ẹ dákun ẹ dákun. mo lè tọ́jú rẹ̀ kò sẹ́ tó lè tọ́jú ẹbí mi mọ́ lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ó bá fi lè gbádùn ẹ gbé lọ sí kò ní lọ́dọ̀ dókítà àgbà. yes. mo ti gbọ́ ẹ ṣe. kò sí wàhálà. ó sà máa gbádùn. yóò gbádùn yóò gbádùn. ẹ ṣe o. no wàhálà it's okay. ẹ ṣe o. yes. àbí kẹ́rì àbí kẹ́rì àbí. lóko ṣá kí ló ń lọ ṣe. ọ̀gá mo ní gara sẹ́yìn kí mo kó gáídì fún yín. bó ṣunú ni lóko sórí tí orí ẹ bàbá ẹ ṣe tí ẹlẹ́dàá ẹ tiẹ̀ lẹ́yìn táwọn kọ́sítọ́mà wa fi lọ close tó òòrè ọ̀jàjà fún wọn ó gbé oúnjẹ èní ọ̀sán alẹ́ àtàrọ̀là ló wà fìdí. ọ̀gá mo ṣe báwọn ẹ dákun torí Ọlọ́run yín lọ rí mọ ọjà nísìn. bó ti bọ́ jẹ́ káwọn oníbàárà lọ lẹ́kọ̀ọ́ má jẹ́ta fún wọn wàá dìnnà wò. ẹ dákun ẹ mọ bí mo ní kó gáídì. come on get out. nuisance. àbí kẹ́ẹ̀bí ṣé bó ṣe rí mi ní ọ̀dùn ni. kí ni mi bá tún máa dùn kọ́ ṣèbódò máa bá mi ṣeré ní kílẹ̀ tó ṣe wá pẹ́ dé. Àbíkẹ́ má fi yẹn bínú sí mi wo bá a ṣe ń bọ̀ lọ́nà ọkọ̀ bàjẹ́ a ṣe yẹn tán àtúnṣájú díẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ táyà tún fọ́ gbò àtúnṣe táyà tán àtúnṣájú gẹ́gẹ́gẹ́gẹ́ akọ̀gbọ́ gbà exhaust ni o ń ṣe nìyẹn tún bẹ́ bọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀ tí orí sí rí àti ṣe é sìn ọkọ̀ ti dà ẹ má bínú sí mi. ìyẹn nìkan tún kọ o. kí tún ni. ṣèbó ní òní obìnrin èmi lẹ́yìn èmi ni. ó dáa náà ta ni wọ́n tún parọ́ mọ́ mi pé mo ní ládùúgbò ìgbé bá ṣe wọ. ọlọ́ọ̀lùmọ̀ kan ráyè fún mi jọ àṣírí ẹ ti tú. Àbíkẹ́ àṣírí wo ni mò ń bò tó ń tú jẹ́ mọ tinú ẹ̀. ṣó fẹ́ sọ fún mi pé o mọ Tọ́lání ni. Tọ́lání ó fẹ́ sọ fún mi pé o mọ̀. Tọ́lání wo Àbíkẹ́ ṣé orí bọ́yọ̀ ìṣẹ̀ràn olú kan kò síbi táwa ò kì í jẹ sí Tọ́lání tó bá ń sọ ni kò jẹ́ kémi mọ̀ mi ò mọ Tọ́lání kankan àmọ́ Tọ́lání tí mo ti mọ̀ tó lè ti fà á mú jọ Tọ́lání wo gan ló ń sọ ń pàtó. ó sọ fún mi ó ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ni yín ọ̀rẹ́ tímọ́tímọ́. ó ló mọ̀ mi rí. ó sọ fún mi bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀. mélòó mo fẹ́ mọ̀ but anyways I'm sure má jẹ́ kí anybody parọ́ fún ẹ má jẹ́ kí wọ́n dẹ̀ pòkọ́ ọbànújẹ́ fún ẹ ìwọ nìkan la Àbíkẹ́ tí mo ní my Àbíkẹ́ sexy Àbíkẹ́ darling Àbíkẹ́ sweetie sweetie pie kí là ń pín. sórí àìsàn tó ń ṣe ẹgbẹ́ ẹ tẹnu ẹ fi ń gbẹ báyìí tí gbogbo orí ẹ fi ń gbóná tí ń làágùn bí ẹ tó ń ṣiṣẹ́ kwari oògùn tó lè wò sàn wá o tuntun mania okuli nǹkan oògùn yẹn jẹ but ó wọ́n pẹ̀lú ẹ̀ sórí bí ó ń sofa float àìsàn yẹn lágbára gan o. ìbọ̀lẹ̀ yín náà ti kó rú àìsàn burúkú báyẹn ẹgbẹ́ ti jẹ́sẹ̀ adìyẹ. ẹsẹ̀ adìyẹ kọ́ bọ́ọ̀ jẹ́sẹ̀ tòótòrò ẹsẹ̀ tọ́kí bẹ́ẹ̀ ni
bẹ́ẹ̀ tó fà á nìyẹn ṣé ni pé kò ṣe pé àlè rògùn tó máa kí rẹ̀ bẹ́ẹ̀ tó gun yẹn wọn gan highly cost very cost indeed. ẹ jọ kí lórúkọ ògùn náà kí n lè tètè wá lọ. Are you a pharmacist? Why that question? Nípa àtọ̀ tí bá tẹ̀ sọ́kọ̀ ṣé wọ́n lè rí ni oògùn yẹn bí tó wọ́n tó cost ẹ̀ lè rí gbogbo agbègbè rárá tọ̀ where yes ẹ̀ lè rí náà sọ̀rọ̀ oògùn yẹn ni wọ́n kọ́kọ́ kọ fún àwọn òyìnbó tí nígbà tí bá ń pa wọn níjọ́sí lẹ́yìn ikú Mongo Park wọ́n gbé pamọ́ I'm the only doctor tó wù jáde in the whole universe. lóòótọ́. Yes research ni ìwádìí ìmùlẹ̀ tí ìwádìí tí mo ṣe ló jẹ́ kí kókó yẹn jáde padà if not so wọn lè rí àmọ́ any chemist any pharmacy. èló gan lóògùn náà. It's about 5,000 naira péré ni. 5,000. 5,000. ẹ jọ ṣe àṣẹ lè pẹ́ fún mi kí n lọ fi hàn sí mi so màá lè gbowó pọ̀ bẹ́ẹ̀. Asante ma fẹ́ lówó. ẹ wá fún mi. No problem. Let me write for you. àǹtí mi bọ́dá mi tún ti bẹ̀rẹ̀ àìsàn tó máa ń ṣe wọ́n tó máa mú tútù mú wọn yẹn náà ni. kí lẹ wá ṣe sí. Dr. Jackson ti wá rí wọn ògùn tó kọ fún mi pé kára fún wọn ni. ta ló kọ oògùn fún yín. Dr. Jackson ni. ibo ni hospital wọn aládùúgbò tí mi ò mọ̀. wọ́n nílé tó fi ń ṣe ọ́fíìsì ni ọjọ́ ọjà ló máa ń wá. wọn lọ hospital wọ́n fi lé wọn ṣe ọ́fíìsì ni àwọn náà dẹ̀ kọ oògùn fún yín. bẹ́ẹ̀ ni sà àwọn náà kọ́ fún mi. ṣé ọ̀rọ̀ mi tún kọ́ lélẹ̀ báyìí. yọ ó tẹ̀ tí wọ́n sún mi báyìí ìwọ lọ má wo wá níran ó dẹ̀ ṣàánú wa bábí pẹ̀lẹ́. bólúwa ti fẹ́ bóyá ká sì tún lo oògùn tí Dr. Jackson fún wa. tó máa ní bóyá ẹ jẹ́ tètè lọ mú wa. bye oh bye. bọ́yọ̀ bọ́yọ̀ kí ló fẹ́ ṣe báyìí náà yóò sinú ilé ìwọ ló máa lè sọ. ṣé ilé dókítà yẹn rè ni àbí ọ́fíìsì àbí bolélé. ilé wọn ni ọ́fíìsì wọn ni gbogbo nǹkan ló fi ń ṣe bó ṣe wà yẹn gbogbo nǹkan ni gbogbo nǹkan ló fi ń ṣe. jọ kò yé mi dáadáa o tí ó bá fẹ́ fún yín ní abẹ́rẹ́ àbí ó fẹ́ admit àwọn èèyàn níbo ni ó máa admit wọn sí. ibi báyìí ni níbí iná ibi yìí ni gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pátá ibi báyìí ló ti ń ṣe ibi yìí ni. so this is sick. Hello gentlemen. How are you? Báwo ni? Ẹ káàsán. Kí ló ṣẹlẹ̀? Ta ló sick? Ṣé ẹ̀yin ni Dr. Jackson? Yes, of course. Can't you see Dr. Jackson, chemist? I need help yín kan ni. A kàn fẹ́ rí yín ní station ọ̀dọ̀ wa ni. Station yín? Ṣé ní railway station? Police station. Kí ló dé? Kì í ṣe nǹkan tó le, a kàn fẹ́ béèrè bí ọ̀rọ̀ kan àbọ̀rọ̀ méjì lọ́wọ́ yín ni. Kì í dẹ̀ ṣe nǹkan tó pẹ́ tá a bá dẹ̀ ti béèrè tán tẹ́ dá wa lóhùn tán kẹ́yìn náà kàn máa bọ̀ nílé kẹ́ wá rest. Let me take drop about Why? Dókítà ẹ mọ́ tí ì lọ, ẹ mọ́ tí ì jáde. Ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ náà ń pà látàárọ̀ tẹ́tí fún wọn lábẹ́rẹ́ àtògùn o. Ẹ̀jẹ̀ ni ẹ ṣàánú mi o. Incredible. Ẹ jọ̀ọ́ o. Gentlemen, ẹ jẹ́ kí n kọ́kọ́ attend sí ẹ̀gbọ́n woman yìí náà because ẹ̀mí èèyàn very very necessary to treat. According to the Nigeria constitution, ẹ má jẹ́ kó kú wọn mi lọ́wọ́ báyìí. Kò gbọ́dọ̀ kú o. Come here. Are you crazy? What? Please move in. ẹ mú dáadáa. Mr. Jackson. Point of correction, I'm not Mr. Jackson, I'm Dr. Jackson. Right. Màá tẹ̀ ẹ́ lọ́rùn, so better. Dr. Jackson. Yes. Ṣé ẹ̀yin ni ẹ fún ẹ̀gbọ́n wọn ní abẹ́rẹ́? Bẹ́ẹ̀ni, yes. Ẹ̀yin dẹ̀ lẹ fún wọn ní oògùn wọ́n mi pé kí wọ́n máa lò fún wọn. That's my duty. Ṣé ẹ mọṣẹ́ tí oògùn wọ́n mi ṣé ẹ mọṣẹ́ tí wọ́n ṣe? Iṣẹ́ tó ń ṣe ni pé àìsàn tó ń ṣe ẹ̀gbọ́n wọn ni oògùn yẹn ṣiṣẹ́ fún. Ẹ má dá wọn lóhùn o, kò ṣiṣẹ́ kankan. Ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ náà kàn pọ̀, ẹ̀jẹ̀ ni ṣá
ni wọ́n ń pọ̀ kò ṣiṣẹ́ kankan o. madam ẹ̀gbọ́n yín sọ fún afúlòtì lọ́nà ó máa tó stop. ṣé o mọ̀ pé oògùn tí ó wà lọ́wọ́ mi oògùn tí wọ́n ń lò fún àwọn adìyẹ ni. Mo dáràn. What is her? Please, are you now calling me as a veterinary doctor? Ṣé ẹ rò pé mi máa tí mò ń ṣe ni? Fine. Mo mọ̀ pé o mọ̀ nǹkan tí ò ń ṣe. Mo mọ̀ pé o fi ń ṣe ìkà fún àwọn èèyàn ni. O dẹ̀ mọ̀ mọ̀ fẹ́ pa wọ́n ni. Ṣé rí ẹ̀yin náà? Ẹ̀kọ́ ni gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ̀kọ́ ló jẹ́ fún wa. Tí anybody bá sick ní àyíká wa, ẹ jẹ́ kí a gbé wọn lọ sí hospital. Àwọn doctor ti wà ńbẹ̀ tí wọ́n mọ oògùn tó yẹ kán fún wọn lẹ́yìn tó bá ṣe test fún wọn tán. Kì í ṣe àwọn doctor eléyìí tí wọ́n fi oògùn ẹ̀fọ́rí tí wọ́n fi ń wo inú rẹ̀rùn. Ẹjọ́ wa kọ́ dókítà Johnson la mọ̀ wọ́n sí. Ẹ̀yin náà gbọ́ ọ̀kọ̀ tẹ̀lé wọn dókítà Jackson. Ṣé rí ẹ̀yin tí orílẹ̀ kò yọ tí èèyàn yín ò tí ì lo oògùn ẹ tètè gbé wọn lọ sí hospital ṣẹ gbọ́ ẹ tètè wá máa lọ. Ẹ ṣé o. Ẹ tètè máa lọ. Ẹ̀gbọ́n tèmi tó wá pọ̀ ẹ̀jẹ̀ ńkọ́ kí la fẹ́ ṣe sí i. Àní ẹ gbé wọn lọ sí hospital wọ́n á tọ́jú wọn bẹ̀ ẹ máa lọ. Ẹ jẹ́ kí wọ́n lo oògùn wọn tán o. Ẹ jẹ́ kí wọ́n lo oògùn. Ẹ má dá lóhùn o. Ẹ̀yin tètè máa lọ. Ẹbí yín kọ́ very stupid animals. Ẹ jẹ́ tí ní ká máa lọ sìn ṣé kí ni ẹ fẹ́ máa dúdú ṣe. Àìní lọ ti jẹ́ ẹ̀yin náà máa lọ ó kàn yín pé ńgbà tí ẹ fẹ́ wọlé ibì kan náà lè gbà wọlé bọ̀ ibi ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ máa gbà lọ́ba ìwọ mú wọn lọ nílé kó lọ take care wọn. Níbo? Sẹ́ẹ̀lì ni. Sẹ́ẹ̀lì. Ibẹ̀ lẹ́ máa wà tí tá máa fi charge in sí court. Sáwọn yẹn sick mbẹ́. Mo bí yẹ sick. You are a criminal. Ọ̀gá Adéjọ́ wo ṣe mọ́ra jẹ́. I'm a suspect o. Mi gbọ́dọ̀ lójú tó àṣọ nínú bí yàrá. Pat mo sọ fún yín yẹ o. I know what I'm saying. Jọ gbogbo nǹkan tó mọ́ra jọ. Sórí ìwọ̀n tá a máa sọ nìyẹn torí ọjọ́ mi tí ẹ bá rí pé èèyàn kan ń ṣe àárẹ̀ ẹ yéé máa mú wọn lọ sáwọn ilé ìwòsàn tí ò bá ti kójú òṣùwọ̀n ẹ mú wọn lọ sí ilé ìwòsàn ìjọba níbi táwọn dókítà tó dáńgájíá wà wọ́n á ṣe àyẹ̀wò fún wọn wọ́n á dẹ̀ ṣe ìtọ́jú bá péye fún wọn ẹ yéé máa lògùn fáwọn tó ń bá ṣàìsàn mọ́ o a ò ní fojú sùn fún ara wa o Ọlọ́run máa ṣọ́ wa. ó ṣe o bọ́yọ̀ bọ́yọ̀. Àkọ́tọ́ pẹ̀lú wa ló ṣe. Àmín 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 àmín. Ẹ̀yà sáàmì jọ. Bọ́yọ̀ bọ́yọ̀. Oníyà rere ní December. Bọ́yọ̀ bọ́yọ̀. Òní kún January. Bọ́yọ̀ bọ́yọ̀. Wàá gba ìkálẹ́ǹtì ẹ̀. Ṣùgbọ́n máa jẹ́ yẹn náà. Ṣáà rí mi létà. Orí ẹ létà. Ẹ̀yà aṣọ fún yẹn. Ọyá kankan. Ọyá gbàjú fún ẹ. Ẹ̀yin sẹ́ẹ̀rì èmi náà fẹ́ di dókítà lóko. Dókítà lóko. Kòdùlétì. Ọ̀gá ẹ̀ẹ́dùn náà ṣé kòdùlétì láàjẹ ni àbí kówó ti wọlé ká mọ̀ tó ogun káwọn èèyàn mọ̀ kó wọlé. Mi gbọ́. Ká mọ̀ pòwó kówó mọ̀ wọlé. A jẹ́ pé màá gbé wọn lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá nìyẹn màá lè lọ àfiyẹ́ tí wọ́n gbà. Ìkejì Dr. Jackson rèé o kẹjọ máa jẹ wá ń bẹ. Àgàgò tó yùn. Ó jù bẹ́ẹ̀ lọ. Onírà. Olójú kò mú kò lọ ọpọlọ ló fi ń da ọ̀rọ̀ rú ọpọlọ ló fi ń parí ẹ̀. Bọ́yọ̀ bọ́yọ̀ lọ́gá lóko oníjẹkújẹ. Bọ́yọ̀ bọ́yọ̀ àfàwọ̀rajà. Ó rẹwà kó rẹwà ó ṣàtijọ́ wọn pupa. Ọmọ oko ẹ̀wọ̀n belong àánú rẹ̀ ló ṣe mí o àánú rẹ̀ ló ṣe mí. Báyọ̀ ó pa ẹja rògìdìgbà lórí pápá. Bọ́yọ̀ bọ́yọ̀ ẹnu òkúrọ́ kì máa ń ṣẹ̀ jẹ́.